sọdún ọkọ bí ẹni sọdún ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ gangan ilé ọmọ olóbì ikọ̀ wọ́wọ́ ti wọ́ àbẹ̀bí ilé ọmọ olóbì ikọ̀ ilé ọmọ olóbì ikọ̀ wọ́wọ́ ti wọ́ aya àṣọ lábọ̀ gbọ̀wọ̀ ẹnu mi ilé ọmọ olóbì ikọ̀ wọ́wọ́ ti wọ́ èyí tó bá fẹ́ ni àwọ̀ sápò ẹ̀ nílé bàbá tó bí olú ọmọ èyí tí ó bá fẹ́ tẹ̀ ni àwọ̀ sápò ẹ̀mẹ̀rẹ̀kọ àwọ̀ sínú gbọ́ mẹ̀rẹ̀kọ burúkú àríwú jẹ́ ọmọ arówó rẹ̀ rú mọ́ arówó rẹ̀ kọ́ torí ẹrú ní sinmi ẹ̀kọ́ òní sí ènìyàn lẹ́wọ̀n bàbá tó bí olú ọmọ ilé ọmọ mo lè jẹja mo lè jẹja ilé ọmọ mo lè gún yàn mo níta ló sọ pé lómi lẹ́pẹ̀lẹ́ bàbá tó bí olú ọmọ àbẹ̀bí o mo ní ẹbí wọn pátá ló lábàtà bútú bá bomi kómi mo ní ẹbí wọn pátá ló lábàtà bútú bá bodò kódò lé bàbá tó bí olú ọmọ gangan ilé ọmọ alágbà lákàn rẹ́kẹ́rẹ́kẹ́ ọmọ alágbà lákàn rẹ́kẹ́rẹ́kẹ́ ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ ti tẹrú tọmọ ń gbánú ilé àwọn bàbá tó bí olú ọmọ wọ́n ní kí ọmọ wọn pàbẹ mọ́ wọ́n nítorí kíni wọ́n ní ọmọ ọbọ òjẹ́ ṣe bí ẹrú nínú ilé àwọn bàbá tó bí olú ọmọ gangan àbẹ̀bí mọ̀ ń gbọ́ ọ pé èèyàn tó bá bá yín dẹ́pẹ́ o èèyàn tó bá bá yín dẹ́pẹ́ lé bàbá tó bí olú ọmọ gangan ṣùkú ẹ̀jálẹ̀ ẹgbẹ́lé wọn lọ́wọ́ èèyàn tí ò bá bọ́ dẹ́pẹ́ nù lé bàbá tó bí olú ọmọ egungun ẹ̀jálẹ̀ ẹgbẹ́lé wọn lọ́wọ́ ó yá mo ti bọ́ délé àwọn bàbá tó bí olú ọmọ mo fẹ́ kó dìde ẹ̀jálẹ̀ bàbá tó bí olú ọmọ dìde ẹja ni kò gbélé mi lọ́wọ́ ọmọ aró mi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ iwájú rí omi lẹ́gbẹ̀ẹ́ ní bẹ́ẹ̀bẹ́lẹ̀ bàbá tó bí olú ọmọ ṣebí ọ̀tún rí omi lẹ́gbẹ̀ẹ́ ní bẹ́ẹ̀bẹ́lẹ̀ àwọn bàbá tó bí olú ọmọ gangan àbẹ̀bí ó yá jáde lé àwọn yeye tó bí olú ọmọ gangan ìkẹrẹ àkókò ní sẹ́lẹ̀ àwọn yeye rẹ̀ tó bí olú ọmọ gangan àbẹ̀bí ó ṣebí bàkà lókè ọ̀la ní sẹ́lẹ̀ àwọn yeye tó bí olú ọmọ gangan àbá àfijù dìvẹ́lọ́pà tó kójú òṣùwọ̀n mọ́ gbóhùn ẹnu mi ọmọ kàkà lálẹ́ ọ̀fọ̀rẹ́ òkúta ọmọ lókúta mọ́ lẹ́rùn ni wọ́n kọjá àwọn yeye tó bí olú ọmọ gangan ọmọ aníyẹ̀yẹ̀ mọ́ kú sí ni wọ́n kọjá àwọn yeye tó bí olú ọmọ aníyẹ̀yẹ̀ mọ́ kú sí mọ́wọ́ bó kúrò àbẹ̀bí ilé ọmọ akìbọn ìjà gbẹ́tì ni wọ́n kọjá àwọn yeye tó bí olú ọmọ gangan ọmọ oníkàrí àkọ́kọ́ ọmọ oníkàrí àlìlà ọmọ arógun mọ̀ sá ni wọ́n kọjá àwọn yeye rẹ̀ tó bí olú ọmọ ọmọ onílùú tí ò láyà ti ń bímọ ọmọ oníkàrẹ́ tí a bí níbi méjì lókè lodò ọmọ abẹ́yọ̀rùn tábàtì bí ni wọ́n kó kí àwọn yeye tó bí olú ọmọ gangan ọmọ oníkàrẹ́ tí a bí níbi méjì tó lókè lodò ni wọ́n kó kí àwọn yeye tó bí olú ọmọ gangan ilé ọmọ orí mòró ọmọ olókè méjì ìtakọ̀ ìtàbò lórí ara wọn ọmọ amóhùn méjì jẹ ọmọ òde ọmọ ẹ̀wọ̀n òkè ọmọ afọmọ fọkọ tòun tòbòdì rẹ̀ ni wọ́n kó kí àwọn yeye tó bí olú ọmọ gangan ọmọ afọmọ fọkọ fàkọtì ìjókòó rẹ̀ jóná ni wọ́n kó kí àwọn yeye tó bí olú ọmọ gangan àbá ó yá jáde lé àwọn ọkọ rẹ̀ gangan aya aliu títí lọ pẹ́ sọ láwọn gbóhùn ẹnu mi aya dòdò mọ́ gbọ́ bí mo ṣe fẹ́ wọn kó kí àwọn ọkọ rẹ̀ gangan lé báwọn lọmọ létí fìmáàmù ní Oǹdó ẹ̀gì ọmọ aláàjì olórun ọlá lòdó sani mo mú ké sí ọmọ bàbá ajínigbìrún ọmọ fọ́sà alájà síkírátù àdùkẹ́ alájà ọlọ́run òjẹ ní ìgan ṣé bí wọ́n sani mo mú ké sí ìwọ ní sẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí olú ọmọ gangan ọmọlé olókòbí mọ́ gbóhùn ẹnu mi ìwọ òdìdẹrẹ ọmọ olódò ọba ọmọ àtẹnigbọlá ọmọ àtẹnigbore òdìdẹrẹ ọmọ ọmọ jẹ́ ọmọ bí ìwọ gbẹgbà lọ́lé bàbá tó bí olú ọmọ gangan ọmọ ọlọ́pàá àwọ̀jọ ni wọ́n kó kí àwọn bàbá tó bí olú ọmọ nílé olókòbí ọmọ ọlọ́pàá àwọ̀jọ lálọ́mí ọmọ àbísùn dókọ̀ ìjàkadì ìkàtàkì tó rówó tó ọba ọmọ ìwọ olú àfà ṣebí tẹ́nigbọlá ọmọ àtẹnigbore ni wọ́n kó kí àwọn bàbá tó bí olú ọmọ agbẹ́niyàn ọmọ lọ́la àti sákẹ́kẹ́ agbẹ́niyàn ọmọ lọ́la àti bàbá ìjàwọn èyí gbowó ọ̀la lọ́wọ́ ẹ̀yìn ẹni bá gbowó ọ̀la lọ́wọ́ ẹ̀yìn gbẹgẹdẹ ló bí abẹ́wọ́ òun ẹ̀rọ kìíní ọlọ́fà àmọ́jọ lálọ́mí ọmọ àbísùn dókọ̀ ìjàkadì ìkàtàkì tó rówó tó ọba ó yá já lòdù ẹ̀gí ọmọ òkè sáré lòdù ẹ̀gí lọkọ̀ rẹ̀ ṣe Oǹdó ni wọ́n máa mú lámèjì ìsójúṣe ìyá ọmọ àrẹ́yìn jaja ogun Oǹdó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn òní jaja wọn lẹ sọ ọjàjà làwọn pé wọn tó bá ti dọ̀ olódókò gbọdọ̀ jẹ́wé rẹ̀ wọn sì gbọdọ̀ jẹ́ gbòǹgbò bẹ̀ ayéròǹfẹ́ ni wọ́n máa dọ́kọ níbi owó gbé sọmọ tó ní bèbí alẹ́ wọ́n ní wọ́n kẹ́mi ní kíkẹ́ òun ó dé gbé ìjẹ́dòdó mọ̀ gbóhùn ẹnu mi àìkẹ́ òun ó dé gbé ẹ̀fà ìsọ̀lá ṣe bọ́ríkì àwọn bàbá tó bí ọlọ́mọ ni mo kí lọ́wọ́lọ́wọ́
tó bí ọlọ́mọ gangan. Ìjọ́zò àbúrò Olúbùnmi àbúrò Adékẹ́mi àbúrò Ọládùnní ẹ̀gbọ́n Olúwabùkáyọ̀ ẹ̀gbọ́n Olúwa mọ̀ gbóhùn ẹnu mi. ọmọ ìyàwó aláṣẹ G2 Enterprises sani mo ń ké sí òun ní fọdún èyí ṣàṣemọ ọlọ́lá ọlọ́wọ́ ọba. àwọn ẹbí ọkọ rẹ pátápátá wọ́n ní wí fún ọ pé òníri òpè sọnù bí ìṣèbí ọmọ ọlọ́lá ọlọ́wọ́ ọba. gbogbo ọ̀nà ní kí ọ̀tọ̀ ní kí ọ̀tọ̀ ní mo bọ́ délé bàbá tó bí ọlọ́mọ gángan. Àbẹ̀bí mọ̀ gbóhùn ẹnu mi ọkọ rẹ wá ní mọ̀ fàsìkò yìí kíyàwó lóríire mọ́mí G2 ó ní kẹ́ ẹ pẹ́ láyé ojú yóò ní ríbi lọ́lá ọlọ́wọ́ ọba. ó ní gbogbo tí dùn inú nípa yín lẹ́kún lásìlẹ̀ dùnmárì. ó ní mọ̀ kí gbogbo ẹbí rẹ̀ pátápátá. ó ní lílọ bíbọ̀ yóò ní báráyé nú lọ́lá ọlọ́wọ́ ọba. iṣẹ́ gbogbo yóò ní di iṣẹ́ mọ́ yín lọ́wọ́ lásìlẹ̀ dùnmárì. Adépéjọ Ọmọwùmí Àbàmọ́ oníwó tí wà ń sọjọ́ bí lò ní kó mọ́ ní jáse mọ́ lọ́sẹ̀lẹ̀ dùnmárì. aláṣẹ Exodium Limited sani mo ń ké sí àbùkù oníkan ọlọ́wọ́n bò níjó kánjú kú. ìwọ tó sọ ọdún èyí ló ṣe tẹ̀mí nínú owó nínú ọmọ nínú àlàáfíà tẹ̀kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀. mo ní bó bá dìwọ́ yà mọ́dún ìgbà alẹ́ rẹ̀ lẹ́ni. ọkọ rẹ ní wí fún ọ pé bó bá dìwọ́ yà mọ́dún pé ìgbà alẹ́ rẹ̀ lẹ́ni ó pé owó rẹ̀ lẹ́ni ọmọ rẹ̀ lẹ́ni lọ́lọ́lọ́wọ́ ọba. ohun gbogbo tí ń kọ́ lẹ́ni onípa ọlẹ́kùn lásìlẹ̀ dùnmárì. ọkọ rẹ onídùú ọkọ lọ́kọ lọ́lọ́lọ́wọ́ ọba. ó wà ní ìgbé sọnù bí ìṣèbí ọmọ lásìlẹ̀ dùnmárì. Àbẹ̀bí mo ní lọ́jọ́ ebi bá ń palẹ̀ ò ní sí nílé. lọ́jọ́ ebi bá pọ̀nà ò ní ròde lásìlẹ̀ dùnmárì. ohun gbogbo tí ń kọ́ lẹ́ni onípa ọlẹ́kùn iṣẹ́ rẹ̀ onídìí iṣẹ́ mọ́ lọ́wọ́lọ́lá ọlọ́wọ́ ọba. ọba wa bí wọ́n lérè pé o wípé ta ní kọrin ewì ìṣètì rẹ̀ àṣà ẹ̀kẹ́ àtẹ̀wì lèmi jọ ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún lèmi ṣe. èmi làṣà kẹjáǹtà ọwọ́ máa dáde owó rẹ mọ́. ọkọ rẹ olówó orí rẹ lónìí kí ọ tó ní kí ọ tó ní bọ́ọ̀délé bàbá tó bí olúọmọ. Ìṣọ̀lá wá ní wí fún ọ pé àjọ péjú ṣe tẹ̀mí ní nínú owó nínú ọmọ nínú àlàáfíà ta ẹkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ẹnìkan kò ní yọkúnú wa lọ́lá ọlọ́wọ́ ọba. Àbẹ̀bí wọn gbé kò ní ìjà á ṣe